My name is Paul Alexander. Ìgbà tí mo wo fídíò yìí omi bọ́ lójú mi. True life story ṣàlélẹ̀ yìí o. Kò lè máa bó ṣe máa dúpẹ́. Arákùnrin tẹ̀ ń wò yìí o. Paul Alexander lórúkọ tó ń jẹ́. Mo náfààní láti mí fúnra rẹ̀. Sókè sódò láti 1952. Ayọ̀lọ́ngì làwọn kan pè é. Nítorí pẹ̀njì ló fi mí. Kò ìkúkú ṣe bọ́ ṣe bí nìyẹn. Ó wà lọ́mọdún mẹ́fà láìsàn pólíò mú. USA sani bọ́ọ̀lù wà. Láti 1952 kò lè dá mi mọ́. Ọwọ́ àtẹsẹ̀ kò wúlò fún. Inú ẹ́ńjìnì bọ́ọ̀lù ń gbé. Tí bọ́ọ̀lù bá fẹ́ ṣe ohun kankan. Ojú kan tó wà ní o ti máa fẹ́ ju ṣe. Lójú kan tó bá wà ó. Ni wọ́n ti bá fọ́ọ̀nù lójú ẹ̀ o. Láti bí 100 ọdún. Ẹ́ńjìnì bọ́ọ̀lù ń fi mí. Ọ̀rẹ́ wa ń bí omi ní rọ̀rùn. Ọ̀pá mélòó ló ti ṣe fọ́lọ́ ẹ̀. Gbéra ẹ sípò bọ́ọ̀lù. Wà á mọ̀ bọ́ọ̀lù ń ṣoore fún ẹ. Omi sínú ojú mi síta. Ó ń jáde láyọ̀ ó tún wọlé láyọ̀. Èyíkéyìí ìṣòro tó bá bá wa. Ó kéré nínú èyí tó ń ṣẹlẹ̀ òní. Òkìkí mo dúpẹ́ tèmi. Alihamdulilayi Ọlọ́run mi ò ṣe. Dákun fi fídíò ìránṣẹ́ sí àwọn olólùfẹ́. Òkìkí Ànábì Muhammadu Rasulullahi. Ọmọ àwọn ẹni Ọlọ́run ọba Kun Fayakun. What Case Record.